Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. mi wo Babájídé sani wo pe mi awo Tàlàbí Òṣùnlẹ alias Excel Excel Films and Records International ìlú Ọ̀fà ṣálọ mọ wa ilé Fáwẹ́yìn mi wo ilé Babájídé owó ṣe Excel àwọn làbàkà mọ ṣe jíde. ẹ̀yin èwe ìwòyí èmi ti lóríṣiríṣi Excel gbogbo rìkọ́dì alẹ́ yìí ìwọ tó bá ń wá o Excel ni ẹ wá lọ mọ́ bọ́lá omi araba ń bí ọba orin òun ló gba ráìtì ẹ̀ Excel kábíyèsí ọlọ́fà àsùnmọ́kì ọba múfútà omi ìgbàdàmọ́ sí o kábíyèsí ó lọ́mọ balẹ̀ Excel ó ní kí n jọ ṣe bí ọba ọmọgbọ́n làwọn kó máa ń jayé ọba lọ. ẹ̀yin èwe ìwòyí èmi ti lóríṣiríṣi. àkọsílẹ̀ òṣèkọ dáhà rẹ̀ àkọsílẹ̀ òṣèkọ ó máa ṣojú báyìí lọ́nà àkọsílẹ̀ òkèrè ó yá kọsílẹ̀ ó yá kọsílẹ̀ ńlá kọsílẹ̀ ó yá kọsílẹ̀ gidi kọsílẹ̀ dàrẹ́ rà kọsílẹ̀ dàrẹ́ rà. gbogbo ọlọ́gbọ́n pátápátá ọlọ́gbọ́n jẹ́ ẹ̀yà àmọ́ṣọ́ kábíyèsí kò kọ́ láṣọ kò sílẹ̀ ẹ̀gbọ́n kó sílẹ̀ ní ìwọ́pẹ̀ ọ̀dà láwọn ọṣọ́ ẹ̀gbọ́n kó sílẹ̀ ní àárín làwọn ìjọba òdúró ọlọ́lọ́pọ́n gbogbo ọlọ́pọ́n pátápátá fún ẹni jẹ́ṣà kábíyèsí ká ní pọ́ lórí kí wàá tọ́pọ́ lẹ́sẹ̀ káṣọ ìpẹ́ lẹ́nu kọ́rin kése wà àgbọ̀pẹ́ kúrú kẹ̀rẹ́ ó tó kíni kó lọ́wọ́ jíwọ́ kẹ́sì ọba ọjọ́ kó pẹ́ ọlọ́lọ́pọ́ gbogbo ọlọ́pọ́ níjà ẹ̀ṣà níwọ́ ọlọ́lọ́pọ́ níjà ẹ̀ṣà bàbá tiẹ̀ níjẹ̀ṣà o ọlọ́rọ́pọ̀ níjẹ̀ṣà. láwọn ẹ̀rẹ́ bò oṣù ọlọ́lọ́pọ̀ ọlọ́lọ́pọ̀ olè ó báyà láwọn ẹ̀rẹ́ bò òṣàlódì ní ìwọ́n pé wọ́n ṣe bàbá òṣàlódì àbúrò ṣọ́ọ̀bù òṣàlódì ní ìwọ́n pé wọ́n ṣe wọ́n ní kábíyèsí ọlọ́lọ́gbọ́n náà ó ní ara ìpè ojúmọ́ lámásó. ìgbà àzìlá òṣàlódì ọmọ náà òun òkun èrò àgbàtà ìṣàlódì ni wọ́n lè mú ṣe ewé tó ń jẹ ewé tí ò jẹ okùn tí ò jẹ ewé ní òpè bọ́sẹ̀ máa ń tọ́ òṣàlódì abọ́rú abọ́rú mọ́ ṣiṣẹ́ orin tó bá ń jẹ àìsàn jẹ àwọn ọmọ orílẹ̀ wa máa ṣàdúrà gan aṣọ ìṣàmọ́nú bọ́lá ń jẹ àwọn akọ́sí.
òṣàlóní àyànmọ́ tí wọ́n mọ́ nínú ọkọ̀ lọ́tọ̀ ara. òṣàlóní sọ fún wọn àbí ní ìfọ̀ ọ̀ra pàtó ṣàkọ́ àbúrò ṣàpá òṣàlóní. òun olúwo máa bí ìbò ṣe àwọn olúwo àbí ìbò ṣe. òṣàlóbí ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n ṣe àwọn olúwo àbí mi àbí àwọn olúwo àbí asákòólà ó ṣe àbí ìlú. òṣàlóbí ọmọ náà olúwo àbí ìbò olúwo asákòólà. Abibu olúwo abibu abibu elépe ẹ concentrate báńsì ẹgúnlẹ̀ ọ̀rẹ́ sara tó. olúwo abibu abibu olúwo abibu òṣàlóní ọlọ́run tí mo sọ lọ́jọ́ sí. olúwo adúgbò ẹtọ́jú ọlọ́lọ́pọ́n gbogbo ọlọ́pọ́n ìwé nìjọsà kábíyèsí òṣàlóbí ọkọ̀ yìí ká ní gbogbo ìwé mọ̀ ṣe òṣàlóbí owó ó ṣe òṣàlóbí ṣáá ní ìwépo mọ̀ òṣèré ń jẹ́ ifá ológun tí wọ́n bá àṣìmọ̀ àwọn ifá ológun ò ní jẹ́. oníjà jẹ́ níbikíbi láti nílò. gbogbo ọmọ Yorùbá tó dúró tọkàn tara ìfọlọ́bí ni wọ́n bẹ̀rù mọ̀ ṣe èèyàn tó lúwo àbí ìbò ṣe àṣàpẹ́ ọ̀là mi ò ṣe olúwo ṣe. báyìí náà ní ìbọn òbí mi ò bẹ̀rù mọ̀ ṣe òṣàlóbí náà rẹ̀ àní báyìí náà ní ó bá ṣe. òṣàlóbí báyìí náà ní ó bá ṣe. olúwo àbí ìbò àní báyìí náà ní ó báyìí náà rẹ̀ ṣoṣo. òṣàlóbí owó kì í ṣẹ̀ṣẹ̀ náà kálé lọ́wọ́ dé. òṣàlóbí owó kì í ṣẹ̀ṣẹ̀ kálé lọ́wọ́ dé. olúwo àbí kàtí kékeré gòkè. òṣàlóbí kò kì í ṣẹ̀ṣẹ̀. ó tún náwó fún mẹ́tẹ́ òṣàlóbí àánú kò kì í ṣẹ̀ṣẹ̀. kàtí kékeré gòkè. 2018 club Shama orúsá ni wọ́n pẹ̀ òṣèdodo àti ìtàtọ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ kó sílẹ̀ lẹ́ẹ̀rí ẹ̀rọ àti ìbáraká 2018 club last bar Atalade èèyàn máa kọ́lé mọ̀ṣẹ́ èèyàn àṣírí ìmọ̀ṣẹ́ ẹ̀tọ́ ti ń kú ẹ̀ olórí ọ̀dọ́ mọ̀ṣẹ́ èèyàn àṣírí ìmọ̀kẹ́ àwọn ẹ̀sìkè fọ́níṣọ̀ ọ̀rọ̀ ṣẹ́ wá. aláàjì ọ̀la ìyá wọn ọ̀tá ní dípò òdòà àlèyé ní tó lọ pé kí ni ibà sí gbọ́dọ̀ ọ̀tá ọlọ́run ṣe ń ṣàárẹ̀ nìyí tọ̀ wọn. oṣù kò sílé. kò sílé ó tún ti dé o bó ṣe máa ń ṣe é làbágàbà àti ìgbà tí kọ́kọ́ dé
ológógó ṣàmì lọ́wọ́ odindi ice block ló kọ́kọ́ pẹ́ fún mi ńlá bàgàbà sí o ṣe kó sílé máa tọ́jú àwọn àlùfáà mi ògúnlẹ̀ àbáká sẹ́mi white aliwula àmọ́ o máa tọ́jú àwọn àlùfáà mi o àlùfáà láàrin ọkọ̀ fàtí mọ́ta aliwula àmọ́ o àwọn tí jí lọ́la bá sọ fún yín 2018 club. Àwọn ẹgbẹ́ kó sílé ẹ bá ti rí wọn ẹ máa mọ̀ pé olówó ṣọ̀rẹ́ olówó ní jílóra olówó ṣọ̀rẹ́ olówó olóṣì aṣọ̀rẹ́ olóṣì ẹ̀rọ gbogbo ọmọ ti ń bọ́ ṣé àmánú wá owó sáni ìlú ogun kólé bá a sọ ṣé owó sọ. ọjọ́ ní kí n kó òdo ẹsẹ̀ ẹni tó mọ̀ pé ní ibà àsòfin ẹyin lùsì ẹ ti máa mọ̀ pọ̀ lọ́tẹ̀ ní ó ti lé mi bẹ́ẹ̀. ọyọ́ ti pàṣẹ bọ́ọ̀lù ọdẹ kò sílé wọ́n ti pàṣẹ bọ́ọ̀lù ọdẹ 2018 club. Ayọ̀ ti pàṣẹ fọ́ọ̀lù ọ̀gá 2018 club wọ́n ti pàṣẹ fọ́ọ̀lù ọ̀gá owó sáṣọ́mà ìmílẹ́ni tàtìmúlẹ̀ ẹ̀dẹ́ pàṣẹlẹ̀ ọ̀dájú sọ̀rọ̀ ẹ̀dẹ́ owó sá wọ́n ń gbà nínú pàṣẹ fọ́ọ̀lù ọ̀gá. 2018 club ogun kálẹ̀ ultimate caterpillar ló mọ̀ ṣe. òṣèré ní finance owó sáwó goodness and mercy shall follow me all the days of my life. Goodness and mercy shall all the days of my life. Oza aṣa àmọ́nù 2018 oza aṣa àmọ́nù owó ní sáà fún mi owó ní ìsá fún wa owó ní ìsá fún ẹ ajọ́ ní ìsá fún wa ajọ́ ní ìsá fún wa pàṣẹ ogun dábẹ́ẹ̀bẹ́ olórí olè kó lọ́ọ́ tó wọ́n náà àwòsàn o. ogun dá bẹ́bẹ́ òwe lórí bara o kó lọ́gbọ́n mọ́ nínú ààrùn ìlọ́ra Rashidi yìí sì ó ṣe ìsìn ní Rashidi èyí tá à ń tọ́lọ́ ó ṣe ẹnjìníà èyí tá à ń tọ́lọ́ ó ṣe Rashidi ẹnjìníà ta ló sọ pé ó tọ́lọ́ wọn bá náà ẹni kò ní ọ̀hún jáde lọ́bàdàbà àsìkò tí ara wọn ó ṣe àṣírí ó ṣe ẹnjìníà ń ra àṣírí ẹnjìníà mọ́ṣẹ́ ẹnjìníà òun lòun Rashidi òun lòun ó dára èyí sí mọ́ṣẹ́ owó tààtọ̀ ọlọ́run máa tún náà láàbàkà 2018 club àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ sílẹ̀ láàbàkà aláàbẹ̀kúnrin. Wọ́n ti kọ́ ọ̀rùn fẹ́ṣọ̀n tààtọ̀ lọ́wọ́ ikọ̀ wẹ́dà àwọn àjẹrí ìmọ̀rin owó wẹ́dà lọ́nà general asọ̀rọ̀ country 2018 club akọ̀wé tẹ́ni òkúnlélá àbáàkà ọmọ òjò tààtọ̀ lọ́wọ́. àwọn ìsì rẹ̀ ọjọ́ ìsì rẹ̀ lè. Tàtọ́lọ́ ta ló tó góòdù ta ló tó góòdù ta ló tó bàbá góòdù
bíbọ̀dù ooo. Èmi ò rẹ bíbọ̀dù ètò tó sáàtì ìrora. Ọlọ́pàá ẹsẹ̀ ọba àti àtúnú. Tàtọ́ lọ́run náà ó ẹsẹ̀ ẹ̀ka fún. Báwo ló ṣe ṣe ní ẹ́sì? Wọ́n á fi yé ẹjọ́ ìlò àbẹ̀yẹ lọ. Ó máa rí opportunity iṣẹ́ ní ẹ̀dá o. Tàtọ́ lọ́run máa fi ràdì ọ̀rọ̀ ṣòkò kó má lọ mọ́. Báwo ló ṣe ní ẹ́sì? Wọ́n á fi yé ẹjọ́ ìlò àbẹ̀yẹ lọ. General Secretary 2018 club. Táwọn àti kọ́rí ara mi ò àjíwá o. Tàǹtọ́ làwọn gbogbo. Ìtì ayò oṣù last month. Olóyè last month mi mọ̀ ti mọ́ 2018 fine boy last month. Yorùbá iná ni. Yorùbá táṣẹ́rẹ́ yìí náà ni yíyíwá. Last month, ó kárí last month, àbígbẹ̀yìn mo ṣe wọ́n. Last month, bọ́lá ń bá sọ pé ọdún owó orí ẹ̀dá kankan. Ó mọ̀ ṣe last month, aláṣẹ last bar, aláṣẹ last bar rẹ̀, ó kárí last bar rẹ̀, aláṣẹ last bar rẹ̀. Ilé lásìmọ̀ ọ̀hún èèyàn làgbógún lọ. Ìjọba tó kọ́ fún ojú ikú ọ̀hún. Mọ̀ ṣe kán lásìmọ̀. Aláṣẹ lásìmọ̀. Ìkànnì ní 2018 club. Fine boy ni. Ẹ má fòbìnrin bá ṣeré o. Ẹ má fòbìnrin bá ṣeré. Ẹ má fòbìnrin bá ṣeré o làbàgàbà sí ara. Aláṣẹ lásìmọ̀. Last ball aláṣẹ last ball hotel and suit wọn lọ́dọ̀ òun ló kàn á máa wà tí kò sílẹ̀ àgbàgàbà àti bá ti pàṣẹ à ń bọ̀ lọ́wọ́ kọ́ ni last ball ó kárí o last ball ó ṣe last ball mo kí ó ṣe tèmítèmí sórí nọ́mbà yìí èyí lọ́dọ̀ ọ̀run máa gbé yes last ball. Pásítọ̀ wọn nàrún lé mi gangan ló pé yẹn. Lásìmọ̀ gbọ́dọ̀ níbi kíbi tó bá gbọ́dọ̀ àbáyíká. Wálé mi ní wíṣọ àdàbí kúrò lórí lé. Bàbá wa sí ìmọ̀sùn. Àdàbí ó mọ̀mọ́. Àwọn ọmọdé wà bó mi jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Onítọ́ méje ní sùn wà á bó bá sùn. Ó ṣe lásìmọ̀. Ìlàmìlà ó ṣe. Ó pàápàá ẹṣin wà dúró mú bàbá. Lásìmọ̀. Just know ni ìjọsìn àní just know ni pàṣẹ. Just know ni ìjọsìn last man just know ni à. Kò sílé just know ni pàṣẹ. Ìjọba bẹ́ẹ̀ gbẹ́gàngẹ́. My birthday mate November 27. Abájọ kò tiẹ̀ yé mi kúlẹ̀ láàbàkàrà fún ojú rárá instinct ni ó kàn tiẹ̀ lọ fún ni wọ́n tiẹ̀ mọ̀ ṣé kó bẹ́ẹ̀ ṣe kan náà jọ ni wá wàá fẹ́ràn obìnrin kan wàá lágbẹ̀rẹ̀ àbàkà ìlú Sagittarius èmi kan èmi ti jáwọ́ àgbàtidé láàbàkà àwa ti jáwọ́ àwa ti jáwọ́ làbàkà máa ṣe àgbàtidé 55. Àlàyé kò yí sí o wọ́n sọ fún yàn wà tó mọ̀ wọ́n sọ fún yàn egungun àti bọ́dì àmà sọ fún ẹ ojúlówó mo ti gbọ́ ẹ́ńjì nǹkan àlàyé náà wò bọ́dì o ọlọ́gbẹ́gùn ní akẹ́bàjá ṣìlì ọlọ́run ló lórí bẹ́ẹ̀ ẹjẹ́ àmà fìyẹn pé ìmọ̀ àbàṣe bá dá last ball
alájọ last born Sagittarius. alájọ last born ojo last born. mo dúpẹ́ ní gbẹ̀bí àgọ́sílẹ̀ àtúntúnú. SK furniture SK furniture furniture director àgálé àga ọ́fíìsì gbogbo àgàtà kó sílẹ̀ tẹ́ SK ló ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ti jòkó lé ẹ máa ti rí. SK furniture èèyàn kó sílẹ̀ ní ìwọ̀n ọgbọ̀n àwọn ìyá àwọn ọ̀gá wọ́n ti dé àwọn ìyá àwọn ọ̀gá òkúrẹ́ àbáká aláàbí wọ́n ti dé. SK furniture director gbogbo àga àjòkó tó ń bẹ ní ọ́fíìsì kó sílé èyí tó ń bẹ nínú room èyí tó ń bẹ ní pálọ̀ SK ló ṣe gbogbo ẹ̀ fún wa. ọ̀gá wa náà ni kúnlẹ̀ àbáká ó jẹ́ ẹ̀sìnkú mọ́kíọ́. èèyàn ti ládé èèyàn ládé ní ìwọ̀nkọ̀. èèyàn ti ládé ní ìwọ̀nkọ̀. aládé èèyàn tá aládé ta ní ìwọ̀nkọ̀ àwọn àlàbíó ẹ̀sìnkú. SK ẹlẹ́ràn ọgbọ́dọ̀ jẹ́ egungun ṣẹ́gun. ẹlẹ́ràn ọgbọ́dọ̀ jẹ́ egungun. aláṣọ ọgbọ́dọ̀ wọn akísà. ẹ̀tọ́ ṣe fọ́níṣọ̀ tó gbọdọ̀ jòkó sórí àga tí o bá gbá yìí. aláṣọ ọgbọ́dọ̀ wọn akísà. elépo tó bá aṣọ funfun àbúkọ́ kíáfù. ọlọ́jọ́ owó ìpọn dáadáa tó bá ṣiṣẹ́ ọ̀rọ̀ sí ìtìlẹ̀ yóò kó máa dàbí ṣàṣù kó máa padà jọjọ kó máa yí. SK ó máa yí ni aga ìsìnkè wàá máa yí ni wàá máa tán aga ìsìnkè fọ́níṣọ̀ wàá máa yí ó máa yí ó máa yí. àwọn aládé mo dúpẹ́ lọ òun lè máa rà ìtùnú máa wọlé máa bá òun wọ́n ní kẹta títí oṣù títí aláyọ̀ aláàjì aláàjì ọ̀láyà ooo aláàjì èyí mọ́kà yìí náà ni ẹ̀rín ìníkà lè ròyìn mẹ́kà ẹ̀rín ìníṣà kò sá lè ròyìn mẹ́kà ìyẹn ló bá fi kó wa lómi ọbẹ̀. wẹ́ẹ̀dì construction èyí mọ́kà yẹn ló bá fi kó wa lómi ọbẹ̀ ókè ibà sí ẹsẹ̀ ẹ̀rọ abilà ọba àgbà ọmọ ìyàwó àánúkò ìjọba pínlẹ̀ àbáka aláàbò bábábá tó fi dẹ́gbẹ́ ìjọ ìjọba ọ̀hún ìjọba ó pọ̀ ohun ìjọba sí àjọba ohun ìjọba bá ṣe tọ́mọ́dé tún fẹsẹ̀ wà ní kò mọ̀ ṣe ṣé kò mọ̀ ṣe ẹ̀yin tẹ́gbọ́ bá sọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ bá sọ̀rọ̀ ọmọ báyìí tẹ́ ń gbọ́ bá sọ̀rọ̀
ẹyẹ ló ń fẹ́ máa sọ̀rọ̀ òun ni wẹ́dà ọláyàwó ẹ̀dà bóyá gbogbo kéètì tó ń ṣe síbí ó dà pé gbogbo tó ń ṣe síbí òun náà bá máa ṣe àwọn ẹgbẹ́ yìí gbogbo ọ̀nà ṣiṣẹ́ yẹn ẹ̀ tẹ̀ tẹ́ kówó lọ tán rárá pétà tó kù inú ẹgbẹ́ ló wà àókà o. èké lọ́tà. o ṣe o ọ̀nàyà òkúra àbáká làwọn mọ́ ọ̀nàyà ó sì ń gbọ́dọ̀ jù kọ́rọ́ agbádá ipò kẹrẹjẹ agbádá ipò kẹrẹjẹ ọ̀nàyà agbádá ipò kẹrẹjẹ o agbádá ipò kẹrẹjẹ o lélẹ́lẹ́lẹ́lẹ́ agbádá ipò kẹrẹjẹ o mo ń ṣe onígbòkó lásùkò mi o ìtú òṣèkọ. Hello, kò tí ì tó bẹ́ẹ̀ yára bí ojúmọ́ kẹ̀kẹ́ rà ní ìmọ̀sán. Alex èèyàn. Ó jẹ́ gẹ́gẹ́ àǹtí àlì ìmọ̀ bọ̀ ogún kẹ́ẹ̀ ìlànà àbọ̀lá ó ilẹ̀ yòòyè mẹ́ẹ̀ṣọ́ bọ́lá. Àwọn ọ̀dà ẹ̀fọ́ náà lẹ́ẹ̀kúlé sídìé mẹ́sílán wọ́n àwọn oníjọba bá a sí ara rí sídìé mẹ́sílán wọ́n àwọn oníjọba jì wọ́n àwọn bẹ́ẹ̀. kò sílẹ̀ ilẹ̀ ọ̀daràn làwọn kò sílẹ̀ o ọ̀pọ̀ ọdún bẹ́ẹ̀. báyìí tètè dé yóò fi sùúrù tó ọmọ tètè báyìí kò sí lára pa mí o. ọ̀rọ̀ bá jẹ̀rọ tó kó sí pátá. ẹlẹ olùṣe kìsà tó bá lè fún òní gbalaja. òkè máa mú òkè máa bẹ̀. ó lè gógógógó pẹ́ẹ́kú àbára ìfènà tíkà ó lè mú òkòkòkòkò bí ojú ẹja abẹ́ tí ó bá dámọ̀ olùkóró ọmọ tó já àbá wọn. kẹjọ lọ ẹ Pasuma bàbá àgàjọra mi ti dé. ilé mẹ́sàn. ilé ayẹyẹ mẹ́sàn. Alẹ́ àbọ̀là aláwọ̀ wọn tún náwó sí. ẹ̀yin náà náà wọ́n ń bí ọba àṣọwọ́ rárá. ẹ̀yin lẹ́ni bí ègúnlẹ̀ náà àgbàdo àyìnbó pé wá wá bí ẹ má jẹ́ rìgírẹ́tì bá a ṣe wá. mo lè wọ pé kò sí rìgírẹ́tì lọ́wọ́ tiwọn káà bá ti rí kó sílé. ẹ̀yin bá aláyé ìlú àwọn àṣẹfẹ́ wá iṣẹ́ àdúgbò ẹ̀yin káàkiri èso àṣẹ ojú wa. ó ṣe ọlọ́sùnkọ̀ mi tú ìtúsùnkọ̀ mi ò káyọ̀ ẹ̀gbọ́n ṣe. kò sí àdúrà tèmi òun ní tàbí ìjẹun òun ní tàbí ìwà ìsànbàjọ lẹ́yìn lẹ́yìn láàbàdà bí òtútù àtúntò nínú àlàáfíà nínú ìdùnnú nínú ayọ̀ ilé ẹ̀kọ́ sílé ní ìwọ̀n pẹ̀lú àdábì láyọ̀ ìyẹn alábí láàbàdà máa zọ bábá. ó ní bàtà dúró dúró. ayé
tó máa ṣọ́ wọ́n ní bọ̀dẹ̀. àwọn ìṣe yóò lọ́kọ̀ máa gbàgbé ìlú òní fújì tó bá lè máa sọ wọ́n. bọ́lá yíyá ènìyàn lọ́jọ́. Oye dumade sọ́dọ̀ ya. Oye dumade sọ́dọ̀ Mùsùlùmí. Àkọsílẹ̀ olúwaniyọ̀ ọ̀ṣọ́. Àkọsílẹ̀ olúwaniyọ̀ ọ̀ṣọ́. Àkọsílẹ̀ rẹ̀ṣẹ̀ ọ̀ṣọ́. Àkọsílẹ̀ Samuel ọ̀ṣọ́. Pẹ̀lú Mustapha tọ́yìnbó alábí òye sọ̀rọ̀ àgbẹ̀tọ́ fún. ṣé Paso ọjọ́ ìtọ́ alábí ọjọ́ ìná ni o Paso Las Vegas Paso àríyá Paso Chicago. ṣé bí ó gbé ládùúgbò nígbà ọmọdé. ẹjọ́ máa fẹ́ okú bá ìjà ọjà kò bá ẹjọ́ máa bí irin bá ìjà ìjà kò yẹ pẹ́ sàkáníyàwó mọ̀ ṣe o èèyàn bẹ́ẹ̀ ni a ti sàkà àwọn bẹ́ẹ̀ náà aluminium director gbogbo alumita ló ní bí sàkáníyàwó ní Paso. Èèyàn bẹ́ẹ̀ náà ń lé wọn ṣe o èèyàn kó sílé o kó sílé ní àárẹ̀là oníkọ́ máa fi ike bọ́ọ̀dù bárin ìjàgbó wà tán ẹ má kéèkù bẹ́jà ìjàgbó bá o àwọn òtè náà ṣé bẹ́ẹ̀ kò dá àwọn ọpọlọ náà ṣé bẹ́ẹ̀ kò dá o àwọn òmùgbẹ́ náà ṣé bẹ́ẹ̀ kò wá pa àwọn mùkùnmá náà ṣé bẹ́ẹ̀ kò dá o. Sàkàníyàwó àwọn aláàfin ọ̀rọ̀ àkàṣe jẹjẹ ooo jẹjẹ làwọn bá. Saka àwọn Bernard jẹjẹ ooo jẹjẹ làwọn bá Saka ọmọ mi ṣe ọ̀ríjìnà ìwọ̀n tó ṣe jẹjẹ ìwọ̀n tó ra ikú lórí Paso ẹni tó ṣe kúrò àdúrà àwọn tí tèmi ó pé ó ti tọ́nà ó ṣe Saka àwọn Bernard. àǹtí Wumi ọkọ̀ ìpàrọ̀ happy birthday in advance happy birthday in advance to your mommy àǹtí Wumi ooo. Òṣèlú pápá àjọmọ̀ ń bọ̀ wá ẹ̀gbọ́n tẹ́lu ṣoṣo. Òṣè ọmọ Mùsùlùmí ní Saka ọmọ Mùsùlùmí ọ̀ríjìnà àlàlówó Bernard gbọ́dọ̀ èmi lẹ́nu ṣe àwọn ọmọ Mùsùlùmí àti òní lọ́kọ̀tì náà ni ẹ̀fẹ̀ dàgbà àti òní ọ̀nà ọ̀làbàkà ọ̀làbàkà àti ẹni wà ó yípa òní ẹni wà ó sísí òní ẹni wà ó àwọn mẹ́sìlán CA wọ́n ti dé àwọn CDA òun òjò Bernard ọmọ àdúgbò
ẹ̀ṣẹ̀ wọn jẹ́ thursday tó kọjá ìjú ìjà ibà àti àkọ́bá ìmọ̀lá ìwọ ó ṣeun bí ó àti omi náà ó wà ọ̀làfẹ́gún. kọ́sílẹ̀ ọlọ́mọdé kò tí lè ta láéláé o ọlọ́mọdé kò tí lè ta láéláé kò tí lè ta láéláé kọ́sílẹ̀ ọlọ́mọdé kò tí lè ta láéláé o ọlọ́mọdé kò tí lè ta láéláé ọlọ́mọdé kò tí lè ta láéláé o. kọ́sílẹ̀ ọlọ́mọdé kò tí lè ta láéláé o ọlọ́mọdé kò tí lè ta láéláé ọlọ́mọdé kò tí lè ta láéláé o. Àbújá mẹ́sì láì mẹ́sì. Àwọn tí mẹ́sì láì sí ìdílé o. Àwọn tí mẹ́sì láì sí ìdílé o. Kó o sílẹ̀ ọlọ́mọdé kò tí lè ta láéláé. Ọlọ́mọdé kò tí lè ta láéláé. Kó o sílẹ̀ ọlọ́mọdé kò tí lè ta láéláé. Mẹ́sì láì. Àwọn náà rẹ̀ o. Tesla àwọn náà rẹ̀ o. Àríkẹ́ ta lẹ́nu kílódé. Àríkẹ́ ta lẹ́nu kílódé. Olùwàyọ̀ wá sí òwe. Àwọn business pay owó tó náà wà lágbègbè ọmọ Ìbàdàn léèlú ọ̀lẹ́ àwọn ọmọ Sunday Ìbàdàn àwọn ọmọ Ìbàdàn Sunday ọ̀lẹ́ṣẹ́ Olúwayé wá sí ìwé àwọn tí kò sílé global hotel and suit Olúwayé wá sí ọ̀tún náà ṣe. Bó ti lé òun náà ọkùnrin òun náà Olúwayé wá sí bó ti lé òun náà èèyàn ti kó sílé. Bó ti lé òun náà bó ti lé òun náà. Báwo kan bá ṣe kàn án wá tẹ́? Báwo kan bá ṣe kàn án? Ultimate caterpillar sọ fún ọ. Ultimate caterpillar jẹ́ òun o. Ultimate caterpillar sọ fún ọ. Ultimate caterpillar jẹ́ òun o. Báwo kan bá ṣe kàn án wá? Báwo kan bá ṣe kàn án wá? Ó ní àwọn bàtú yìí o ẹ̀yin tó ní àwọn bàtú yìí o ibà sì yá ultimate caterpillar Alábí ní gbé nǹkan Alábí ní gbé nǹkan. Alábìíní gbé nǹkan Alábìíní gbé nǹkan ultimate caterpillar ọ̀ṣọ́ oníbà ọmọ bá ṣe kọ́ ọmọ wa tẹ̀. Oníbà yóò wá jẹ́ sí. Bàbá olóró ajáwòrán ìní àrùn ṣókó aláàjì ìlú tọ́gbọ̀n náà ti ká o apàṣẹ náà ṣókó aláàjì orúkọ ti fún nìyẹn ṣókó aláàjì mọ́ o aláàjì tó ní ṣókó lórí ó ń ta lórí tọ́pẹ́
alájí tó ní ṣoko lóye apàṣẹ tó ní ṣoko báwọn kò máa ṣe kan ọmọ wa àwọn ṣe kan wà. ọmọ bàbá máa wí tó bá wà rògì ó ṣe tán àti padà sílé ní kúlẹ̀ làbàkàn mi àlàbí ẹ̀sọ́ fún wọn. wọ́n dàbí ráì náà àlọ́wọ́ tó bá ń bá rí tí ń warùn kí kúlẹ̀ bá a súnmọ́. ó ṣètò àti padà náà ni ó sílé bá súnmọ́ o. wọ́n dàbí búrò ọmọ búrò ráì mọ̀ wọ́n dàtà náà bí ìbú ráì mọ̀ wọ́n dàbí ráì mọ̀ wọ́n náà kó sílé dàrú lọ èèyàn Pasuma akọrin ọdún. kó sílé ọlọ́run ló lè ṣàánú ẹ̀yàn ọlọ́run ló wọ́n ti lè kàkà fúnra ọlọ́run ló lè ṣàánú ẹ̀yàn tó ń bá alábí. ṣé alábí gbóngbó sẹ̀ ultimate caterpillar olóòkà máa ṣe ogun lé wọn dà alábí. ultimate caterpillar ìrora àlọ́ bóyá mọ̀nà ti dúró ọlọ́run lè lè ṣàánú ẹ̀rọ mọ́mọ́. kọ́ńdà bùrẹ́ ẹ̀bọ̀ náà wọ́n ò sẹ̀rà só. ó ṣe mọ̀nà ti dúró ó ṣe òkú sílẹ̀ ọ̀rọ̀ ṣàánú ẹ̀rọ. ultimate caterpillar ó náà àpàṣẹ tó jẹ́ fẹ́ múra ọ̀gá pátápátá alájọ fb and fb èèyàn kúnlẹ̀ láàbàkà bí ó bá bá bá. ẹ̀yọ́ ọmọ ológo ìdá òòrùn ọwọ́ wa rè àwọn ọlọ́pẹ́ bá ṣe àwọn àgbẹ̀ bọ́ọ̀lù. mọ̀dà ti dúró ẹ̀yọ́ ológo ìdá òòrùn ọwọ́ wa rè àwọn ọlọ́pẹ́ bá ṣe àwọn àgbẹ̀ bọ́ọ̀lù. ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ o Pasuma ẹ̀yin náà wà o bẹ́ẹ̀ bá lọ lọ́wọ́ kò ní sí ọ̀nà ẹ̀ ká dúpẹ́ o ẹ̀ ká dúpẹ́ ẹ̀ ká dúpẹ́ ẹ̀ ká dúpẹ́ ẹ̀ ká dúpẹ́ àwa ẹ̀yin náà wà o sábà lọ lọ́wọ́ kò ní sí ọ̀nà ẹ̀ ká dúpẹ́ o. ẹ ṣe ọ̀dà tí búrò wọ́n dà á fún ra ẹ̀mọ́ ibi ẹtí mọ́ ìwọ́n yẹn jáde àgbà náà ní ìwọ́ ọbẹ̀ ó kárí pàápàá ẹ̀gbọ́n ọmọlúwẹ̀s ẹ̀gbọ́n pẹ̀ngà ọmọlúwẹ̀s ó kárí pàápàá àwọn tọ̀tà alábílẹ̀ Amẹ́ríkà ọ̀tà náà ń gbé ọ̀tà náà ń múlé sí ọ̀tà náà ti gbé lọ. ó ṣe pàápàá ẹgbẹ́ òtẹ́lú ìfẹ́ṣe ọlákìyìn pàápàá ó ṣe pàápàá mi mọ́ṣẹ́ wọn lákì àgbà ọ̀gá ẹ̀kọ́rọ́ alákìyìn pàápàá ó ṣe pàápàá ọ̀gá pátápátá. lẹ́rọ̀ ráàlì kẹ̀kẹ́ ráàlì rẹ̀ ẹ má bà kẹ̀kẹ́ ráàlì jẹ́ ẹ má gùn kẹ̀kẹ́ ráàlì pa àjùwọ̀n lónìí ẹ tí ẹ ló bá kẹ̀kẹ́ ráàlì jẹ́ jùbọ́ o ẹ lè rí kẹ̀kẹ́ ráàlì kan pàṣẹ. ẹ má bá kẹ̀kẹ́ rálì jẹ́ jùbọ́ o ẹ lè rí
kẹ̀kẹ́ rà lè kún bàjẹ́. Kí ẹ̀ṣẹ̀ nìkan rí. Ìjọba aráàlú. àwọn ìdánkù happy belated birthday. àgbẹ̀yìn ẹ̀tọ́ fóònù ẹ̀rọ complain ní tiwa ìbàdàn pé wọ́n kọ́ ṣé wọ́n gbé fóònù bóyá wọ́n ń gun kẹ̀kẹ́ lọ́wọ́ bá a sí àgbẹ̀bá ẹ̀jẹ̀ ogun lé bóyá jù wọ́n ń gun kẹ̀kẹ́ lọ́wọ́ ìbàdàn pé àǹtí ra ayé o kò gbé fóònù wa bí wọ́n ti rò pé wọ́n ń gun kẹ̀kẹ́ lọ́wọ́ ni pé tó bá gun kẹ̀kẹ́ tán kẹ̀kẹ́ apèmí padà ọ̀sẹ̀ alábíọ́lá ẹ̀fọ́ká lóòótọ́ ó máa ṣe díẹ̀ kẹ̀kẹ́ ti pè padà mo ní wọ́n ti tú kẹ̀kẹ́ lẹ̀ ìgbà sí akébá jẹ kẹ̀kẹ́ rálì àti rálì ìmúṣẹ kẹ̀kẹ́ obìnrin bí ọkùnrin nọ́mà kẹ̀kẹ́ òkè ń kó mẹ́kọ̀ọ̀bù bá wá sí wọ́n fẹ́ kó kẹ̀kẹ́ sí mẹ́kọ̀ọ̀bù nọ́mà Ìjọba aráàlú. kẹ̀kẹ́ òkú kó mẹ́kọ̀ọ̀bù àti tẹ́lẹ̀ àwọn àti ẹni ọlá àwọn náà fẹ́ ṣe ń jí kọ́ lọ kẹ̀kẹ́ wọ́n fẹ́ ṣe ń jí kọ́ lọ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ òkú lọ mẹ́kọ̀ọ̀ tẹ́lẹ̀ bá a ṣe á ọlọ́pẹ̀rẹ̀ àbáàkà àwọn ní dákúdà ọ̀rẹ́ ọlọ́pẹ̀ dákúwá kó wọ́n sanwó bẹ́ẹ̀tẹ̀ ẹlọ́pẹ̀ dákúwá kò sí ara ẹ̀dúṣẹ́ fún kúlẹ̀ bá a sì máa aláàbò tó bá dé ẹ má bà kẹ̀kẹ́ rálí jẹ́ o ẹ tiẹ̀ lórí kẹ̀kẹ́ rálí kún o kẹ̀kẹ́ tí ó ṣe kún òun Paso àwọn tó gbìyànjú ẹ tẹ́lẹ̀ ìṣe náà kàn lé ẹsẹ̀ Paso àwọn tó fẹ́ kọjá àyè wọn tẹ́lẹ̀ wọ́n padà wá dọ̀bálẹ̀ fún ní Paso torí wọ́n ti ń jẹ́ ń bẹ̀ wọ́n kọ́kọ́ fẹ́ kọjá àyè wọn ni wọ́n fẹ́ máa ṣọkọ́ àwọn rí i pé ọkọ̀ oníṣẹ́ṣẹ́ àwọn òtó bẹ́ẹ̀ wọ́n mú ṣéèjì fún wọn yàtà jẹ́ ń bẹ̀ ìwọ náà fi sọmọ bá. ó jí lọ́sùn sọ́jí kojí. ó yá jí lọ́sùn. olú ayé bá a sí tó tẹ̀ kò sí lọ́sùn ètò bá rè. Èmi àtàwọn bá ń ní àgbọ̀dọ̀ tẹ̀. ó yá kẹ̀kẹ́. Ẹni wo ni tó bá fẹ́ yọ? ó jí lọ́sùn. Sọ́jí kojí. Kẹ̀kẹ́ rálì yìí bá sùn. Sọ́jí kojí. Kẹ̀kẹ́ bá a sí tó tẹ̀lé. Oṣù èlé tó bá rí. Èmi àtàwọn bá ń ní àgbọ̀dọ̀ tẹ̀ sí báyìí. Ẹni wo ni tó bá fẹ́ yọ? ẹ wo kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ rálì kẹ̀kẹ́. Àjùwọ̀n ló ní kẹ̀kẹ́. Àjùwọ̀n Saidi òun ló ní kẹ̀kẹ́. Pàtàkì Akíbu Efele lọ́kùnfẹ́ tó ṣe. Ọba wa ọgbọ́dọ̀ super. Pàtàkì Sọ́lé ẹ̀rọ ọ̀dàdà. Romo ọ̀gá Romo tọ́jú ìjà ọmọdé yẹn ṣòfò akọ̀wòrán ẹ̀mọ́ṣẹ́. Tọ́jú àgbẹ̀lẹ́gùn lọ́nà gbogbo Ògùn state. Obìnrin tí ọkùnrin ó lóhùn mà tó wà láàrin gbogbo ọkùnrin lábàgà yìnbọn bá ń tọ́jú yẹrù Akíbu ọ̀gá pọ́nà management ọ̀dọ̀ Paso. Kó wà lọ́dọ̀ ẹ má gùn kẹ̀kẹ́ yẹn tiwa ni o ẹ má gùn kẹ̀kẹ́ yẹn tiwa ni a. Maguke. Ẹgbẹ́ Maguke kẹ́yẹ ọmọ ọbẹ̀. Ẹ ti ẹ lórí gùn, ẹ gùn tì,
torí tẹ́ ẹ bá lọ́kọ́ fẹ́ gun kẹ̀kẹ́ ẹ lè kàn sọ 500 àbí 1 million lẹ́yìn tẹ́ bá ti sọ yẹn ẹ ní sọ́mọ́ tẹ́ bá ti rí kẹ̀kẹ́ gùn. eléyìí náà rè oògùn ọmọ ṣiṣẹ́ ó já ẹni tó bá fẹ́ fún ní kẹ̀kẹ́ gùn láàbá dàbà àṣekò fún ẹkùn ní bọ́ọ̀rọ̀ ẹgbẹ́ nu àjùwọ̀n sáré pàyà ẹ̀ àjùmọ̀ yàrá àṣùwọ̀n gbà wá sí ẹ má gùn kẹ̀kẹ́ o ẹ lọ́wọ́ ẹ má gùn kẹ̀kẹ́ tí wàá ní o. ṣẹ̀kẹ́ ọ̀dà lè gẹ́ ọ̀dà ebi ti gba fún mú ọmọ olùkà. olùayé 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 aláṣẹ wọn sọtẹ oṣù ọgírí Abẹ́òkúta ló wà tó fi pawọ́ ẹ̀. wọ́n ná orógbò ọ̀gá olúwayé òdìdí ló pẹ́lẹ̀ ọmọ tí Ibrahim Dende ọmọ Dende òyìnbó ọmọ tí Ibrahim Dende òyìnbó ṣe ọlọ́kadà ọlọ́rọ̀ kíbu babarọ́ kíbá nílùú káàdà babarọ́ yìí Dende kékeré nìyẹn tí a bá ní Dende àgbà Dende kékeré lélẹ́yìn wọ́n lè tún ti ra mọ́tò fàlẹ́kùn máa máa sábà ṣe thank you ọlọ́run máa bá ń pọ́n lé ìlọsíwájú náà àbága àbí ogun ọlọ́kadà rómòrò mòròmòrò mòròmòrò mòròmò. rómòrò mòròmòrò mòròmòrò mòròmò. owó sọ́lẹ̀ bọ̀ ni ọ̀gá rómò oníròmòrò mòròmòrò mòròmòrò mòròmò. olúwayé ọgọ́rùn-ún tí mo ti ń ga dáa mọ́ṣẹ́ bàbá mẹ́sì mọ́ṣẹ́ ọkọ̀ ajá àmúti bàbá mẹ́sì mọ́ṣẹ́ kọ́kúdí ọkọ̀ kúdí tó ṣe náà máa fún wa lọ́jọ́ sí ó kọ́kọ́ tó dìdí ilẹ̀ ní bàṣọ lẹ́yìn tó dìdí ilẹ̀ fún akólè lára bàgàrà tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe nọ́mà ọ̀dọ̀ kúrò láti mi ìyáláyé òyìnbó ní ẹ̀sìn ìmúṣe ẹ̀yin lọ́gbọ́ gbogbo ẹ̀ wọ́n sì máa gbá yín lẹ́nu gúnlẹ̀ láàrín bàtà àwọn àjọ ọlọ́gbẹ́ ìwọ́n ló mọ gbogbo ẹ̀ ìwọ́n ló máa mọ gbogbo ẹ̀ eyín kòyókò yóò ṣe àwọn ológun akíwò òṣè ọgógó ńlọgbẹ́ ńlọgbẹ́ ọmọ tí Ibrahim ń ajá o ẹni tó bọ̀ ìjọ Dende kìí ṣe gbọ́dọ̀ ìrìnàjò òṣèlú ààrẹ o àwọn èèyàn tó wọ Dende. owó Dende dà Pẹ̀lẹ́rùkọ̀ tán ìṣojú rí. owó Dende Èyí tó jọ Dende lára. ọ̀gá odindi ni Èyí tó jọ Dende lórí. olú ayé náà Dende Èyí inú bínú náà ni. ọ̀gá Tó bá ti dágbò agbó ayà. owó àtọ̀ Ìgbà gbogbo fáwọn ẹsẹ̀ mo lọ gbé olú. èmi bẹ́ẹ̀ sátì kò torí ẹ̀kọ́ torí kọ́ láàánú mi. olú ayé olóòtú ìdìbò fọ́ ó ṣọ́kọ́ mutí ní Canada bàbá rọ́kìbù rọ́kìbá owó bàbá rọ̀ mú o bàbá mẹ́sì oṣù olóòtú ìdìbò fọ́ olú ayé ló mọ̀ pé olówó tó lé fọ́ fún. ọmọ bá Ọlọ́run ṣe ti yẹ bẹ́ẹ̀. Àìrí ọjọ́ yẹ bẹ́ẹ̀. àwọn ọmọ méjèèjì yẹn dà àbájọ ilé ìpè stamp kan tó fi ṣe mọ̀ nìyẹn ó náà pé ẹ̀mí àwọn pé
àwọn ọmọ yìí face captain ọ̀jẹ̀ rí ẹgbẹ́ wọn lórúkọ kejì yẹn náà èèyàn bá a bọ̀ ọ̀ṣọ́ o mọ̀ pé face captain yẹn kò jẹ́ kí ọ̀pẹ dread ló wá ń ṣe oṣù rẹ̀ ní àìpé inú mo fọ́ bàdó àwọn ọmọ olú ayé wá sí ẹ̀mí àwọn ọmọ olú ayé wá sí òun gbọ́ná olówó tó lówó gbọ́ fún. o ṣe carrot. àwọn carrot. èèyàn carrot tó ṣe àwọn tẹ́míà èèyàn jẹ́ náírà èèyàn jẹ́ náírà ọmọ ṣe èèyàn bàdó ọmọ ṣe èèyàn mọ lásán kò mọ̀ ṣe èèyàn mọ lásán kò lọ́wọ́ ṣe wọ́n dúró. oníṣẹ́ gàgà ẹ̀sọ́ fún ọgbọ́. Gbọ́dọ̀ bọ́ọ̀lì dé àwọn àgbà rí i pé. ó sọ. Ojú sábà ní ìjà lérè ní wọn. wọ́n bèbí bọ̀rọ̀ tó dànù sí ara mi. Ọmọ jáde. òdìjí ti dáyé ọjọ́ ti tọ́ ìka ti táyà ọ̀nà ti jò èkó òjòbí ẹ máa fi hàn wúrà ojú ìpín àtọ ṣojú así ọ̀dọ́ máa so ókè à tóyí tó borí tó lọ́lọ́wọ́ òru ẹ̀sọ́ fún ọ̀pẹ̀ jọ̀pẹ̀ ọ̀hún. olú ayé sọ fún ọ ẹ̀sọ́ fún ọ̀pẹ̀ jọ̀pẹ̀ ọ̀hún. olú ayé kò sẹ́ńdọ̀ oríwé òtàkìrì. ọ̀gá tẹ́míà ọ̀gá bàdó ọ̀gá gáwọ̀d ọ̀gá ọmọlá kò sẹ́ńdọ̀ oríwé òtàkìrì. jẹ́nẹ́rà ooo tún gbẹ́ tí ó kọ́ ọ̀rọ̀ àgbà yàrá wúri lọ. olú ayé olú ayé. alájẹ wọ́n ìsọ̀tẹ̀ oṣù ọ̀gírí abẹ́òkúta ló wà tó fi pawọ́ ẹ̀yẹ. alájẹ wọ́n ìsọ̀tẹ̀ oṣù ọ̀gírí Lábẹ́òkúta ló wà tó fi pawọ́ ẹ̀yẹ. èmi ò gbà pé gbẹ́nìkan lóòdì náà mi ó ti lè mọ̀ ní pé sáà tí ó ṣokòkò. ó ti lè mọ̀ ní pé sáà tí ó ṣokòkò. ẹ̀míà ojúmọ́ ṣe máa lọ́gbọ́n ilé kan sí fásó gbàdó ojúmọ́ ṣe máa lọ́gbọ́n ilé kan sí ni mo ń gbórímọ̀ ọmọlá Ṣàngó carrot àwọn general ibi tí mo gbà tí mo bí ọlọ́ọ̀lá láti lẹ́yìn ìwé ó ti lè wọ̀ ní pé àwọn bọ́ọ̀dì ọ̀ṣà ọgbọ́n bọ́lọ́run alábíàdé ó ṣe jẹ́ ọ̀pẹ́ ìwọ̀n bí máa ta òkú orí rẹ̀ mi. Ìgbà tí wọ́n lé tún ṣòwò lọ́dún. Ṣé fẹ́ sọ pé wọ́n kọ́kọ́ lọ́rùn kì í gbé? Ọlá súnmọ́ mi. Àbọ̀ wọ́n kọ́kọ́ lọ́rùn kì í jẹ ẹ̀bà o. Ọgbẹ́ tó fẹ́ wà ló sọ pé kì í jẹ ẹ̀bà fún wa. Àwọn máa ń dìlú àwọn alẹ́ rí àwọn alẹ́ ní ẹlùlú bá. Olúwayé ṣe ti rí pé ó sì ń gbàgàn jù kan lọ. Olúwayé wà sí wo. Olúwayé èwe sẹ̀. Wáyé sọ tẹ̀ ẹ̀ sí wo. Wáyé sọ tẹ̀ ẹ̀ méjì. Ọmọ mi náà ní bàṣẹ. Ṣùgbọ́n bàbá láyé mi ní bàṣẹ. Ọmọ mi náà ní bàṣẹ. At the same time bàbá láyé mi ní bàṣẹ. Wọ́n ṣe é sọ olú ayé o. Àbúrò mi ní bàṣẹ. Ṣùgbọ́n bàbá láyé mi ní bàṣẹ.
ọ̀gá tẹ́ni àwọn ṣòro kábàdó ọ̀gá tẹ́ni àwọn ọ̀gá kárọ̀ ọ̀tọ̀ ọ̀gá ọmọlásán gbé wọ́sọ̀ onílé ńlá ní ìwọ́gbẹ̀ lẹ́gbà onílé ńlá ní ìwọ́gbẹ̀ mọ́ṣọ́ ilé àgbáyánú àlàyé owó wá ní kéto wá rù máa ìsìn báyìí. Èwo tún ní ké báyìí sí torí kò yé mi o. Ṣé ìjọ náà dẹ̀ rí? Àwọn olówó kì í pọ̀ jó kí tiwọn. Ibà àti owó bẹ̀rẹ̀ wá ẹ̀kọ́. Ẹ̀sùn ṣe dáadáa. Ẹ̀mìà. Ẹ̀mìà. Bàbá ṣe dáadáa ṣe dáadáa. Ọlọ́gàdà ọlọ́gbọ̀dà ọlọ́gbọ̀dà yànà yẹn sí kò sọ̀rọ̀ náà ṣé ìwọ mọ̀ òṣèṣe ọtí ìlú òṣèlú alàgbà 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 oṣù ọmọ ọtí ìlú alàgbà oṣù ọlọ́gbọ̀dà iná bẹ́ẹ̀ sì láti ẹgbẹ́ ọ̀dọ́ ọlọ́pọ̀dà òye sí o. ọmọ ṣọlọ́bọ̀ ọ̀rọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ṣọlọ́bọ̀ ìyàlágbá yẹn sí àwọn eégún kankan lẹ́rìn ẹwà tó bá dẹ́ eégún kankan ní ìyẹ́sí kúlé alágbá àgbo èèyàn lọ́pọ̀ dàrọ́ ọ̀run ọ̀sẹ̀ àwọn ọmọ ṣọlọ́bọ̀ ọ̀run onírèmọ̀rọ̀ Musa àwọn ọmọ sọlẹ bọ mọrọmọrọ. Oke. Onírèmọ̀rọ̀. Musa ọmọ sọlẹ bọ. Aláàtà ọmọ ṣọlẹ́bọ̀ ọlọ́pọ̀dà ọmọ ṣọlẹ́bọ̀ ìyàwó màláìkà àwọn ọmọ ṣọlẹ́bọ̀ ìyẹn bọ́tà kí ìwọ̀n owó sísá bọ́tà kí ìwọ̀n èso wọn ní mọ̀rọ̀ ẹjọ́ àwọn kàbíyèsí fẹ́ jó ọlọ́pọ̀dà ẹ̀jẹ̀ fún ọkọ̀ tí èsì láyé bá àti ìbá wákẹ́ ọlọ́pọ̀dà àyẹ́sí ẹ̀yin lẹ́ni wá láàrín àbájá wà àti ojúmọ́. Gbọ́ ọlọ́ọ̀lọ́jà ẹ̀mí gẹ́gẹ́ bí ànábí o. Ó jẹ́ èsùkú o, èyí tó máa láyé lò láyé pín, ṣùgbọ́n tó lọ pé kájú bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí òkúta tó nílò ètò ìkókò dá. Ẹ ó ṣe ọlọ́run tó wá padà dìkúlé oníṣìn. Wọ́n bá tẹ̀ sílímì yá màmá. Màmá o. Màmá o. Akọ̀yìn náà ni. Akọ̀yìn ni. Èmi kan máa yí padà jọba òru níbi ṣe wà yìí. Adéòde kan máa rí bíi ti adéòde ọba ẹ bá rí akọ̀yìn ni akọ̀yìn náà ni. Kí ló dé? Gbogbo aṣọ ló yọ kétọ́ọ̀sì kí ló ṣẹlẹ̀? Fáyọ̀ ọba làárẹ̀ lẹ́yìn wọ́n fún ìdààmú. Youngest king, finest king,
màmá èdè kan tún nìyẹn màmá mi èmi ní báyìí kó màmá. mo ti lé olúwa ilẹ̀ ìlú sádà ilẹ̀ oní ìgbókò ọlásùnmọ̀ ìtú ọmọ musu gangan original ọmọ musu finest longest December 29 ìwé ìmọ̀ ibo là lọ lọ́dún yìí sọ́dọ̀ tẹ̀sílẹ̀ ọ̀bọ̀dọ̀ yìí ok àdúgbò church ẹ̀ àmọ̀mọ̀ṣẹ́ ní kókò kúlẹ̀ láàbàgà àbí ọmọ kábíyèsí ìsáadá rẹ̀ oníkókò olùsáadá rẹ̀ oníkókò olùsáadá rẹ̀. ọlọ́sùnkàwé tún finance kìnkó oníkòkòrò kábíyèsí sáadà o kábíyèsí sáadà o. bàbá ó yá jẹ́ ń pè é débẹ̀ lọ́kàn. ó yá jẹ́ ń pè é débẹ̀ lọ́kàn o. jẹ́ ń tó ní ìfowókò débẹ̀ o. jẹ́ ń gbé ẹ̀dá fún. tí bá ti gbé ẹ̀dá fún. wọ́n máa ṣẹ̀rù kalẹ̀ ni o. wọ́n ṣẹ̀rù kalẹ̀ jíbọ̀ lábàṣọ ni. wọ́n ní láyé ìbákan nìyẹn. tí bá ti mú ẹ̀dá fún. ó máa gba ẹ́fílẹ̀ blábàgà tó bá lọ o. ṣé tí bá mú ẹ̀dá fún èmi jẹ mí lẹ́sẹ̀ òmùrẹ́ o. ó yá gbé mi dùnmọ̀ lọ́kọ̀. bàbá kárígò. ṣé tí bá mú ẹ̀dá fún. ṣé tí bá ti gbé ẹ̀dá fún. ṣé tí bá ti gbé ẹ̀dá fún èmi jẹ mí lẹ́sẹ̀ òmùrẹ́ o. ẹ̀wọ̀n máa bí sọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ yín ẹ̀wọ̀n bí sọ̀rọ̀ ẹ̀wọ̀n tí ò bá mọ́ sókàn mi ò ẹ̀wọ̀n máa bí sọ̀rọ̀ ọ̀rẹ́ adájọ́.